Ere Abdulrahman ọmọ Ilorin tẹ̀sùbá lọ́rùn bí Súfí bàndírì lọ́wọ́ rẹ̀ ọ̀tún bàndírì lọ́wọ́ rẹ̀ òsì àṣebí bàndírì Súfí ni àmọ́ pé bàndírì apààyàn ni àmọ́ dìjọba bá pa ẹ́ inú wa dùn sí ìpàdé dìjọ àgbéǹde. mo ti rí yíhun máa ń kọ̀ tálà mú mi náà mú ta àmì dáhùn fàjàzá òwúgà. Ere Abdulrahman ọmọ Ilorin ní dìnáyì rẹ̀ pé Ese Ilorin gbogbo ayé lẹ́ ń wo onísìnyà ní dìnáyì rẹ̀ pé Ese Ilorin. Ere Abdulrahman ọmọ Ilorin tẹ̀sùbá lọ́rùn bí Súfí ọmú bàndírì lọ́wọ́ ọ̀tún bẹ́ẹ̀ ló mú bàndírì lọ́wọ́ òsì àṣebí bàndírì Súfí ni àṣẹ bàndírì apààyàn ni àmọ́ bíjọba bá pa ọ́ inú wa dùn sí ìpàdé dìjọ àgbéǹde. Kọ̀gbá ihò sọ̀rọ̀ ẹ̀rín torí ẹ̀yin tẹ́ ń pẹ́ ọkàn wọn nísìn àwọn tí wọ́n wí ní tààfà wá wí láwí o. Àwọn wá dọwọ́ ẹni kọ̀ọ̀kan gbogbo àwọn ọ̀dọ́ òbí mi ọdọwọ́ ẹ̀yin ìyá ọdọwọ́ ẹ̀yin bàbá wàláhì ọmọ rẹ òun lọ́ra fíríjì òun lọ́ra kí ní iṣẹ́ rẹ̀ só béèrè. Ọlọ́wọ́ jọ dá fún ìyá kan ó pè mí ni ó ní àfáà ó ní ẹwà ọ̀rọ̀ ọmọ yìí ò yé mi mọ́ o yìí máa ń fún un lówó lọ bí oúnjẹ ni kò Mr Big nǹkan ITM7 ní tí ń rówó ní ńlá wálé nìsí ilé rẹ̀ ó wá ní ẹwà bá ń ká mọ́ àbá débẹ̀ ló ti lẹ̀ lé ní kíní mo ní ń bolo tí ń rówó ọlọ́rọ̀ rẹ̀ ò yé mi a sì ṣe wá sí fún ọmọ òun sì drop ṣé gbogbo ìyá ní ń ṣe bẹ́ẹ̀ ṣé gbogbo bàbá ní ń ṣe bẹ́ẹ̀ kálukú bẹ̀rẹ̀ sí kọ́mọ rẹ̀ láti ilé gbogbo àwọn ọ̀dọ́ ta wá jẹ́ ọ̀dọ́ pàápàá jùlọ ta jọ ní kéwú ùdí ilaykum nasiha ẹgbọ́rọ̀ yìí ùdí ilayka nasiha ní bihabil qasida alayka bil ilmi fatilu min alimihi limazida. Mo ṣe bí kọ́ Uhudi ilayka nasiha Uhudi ilayka nasiha minni bihadhil qasida مني بهذه القصيدة عليك بالعلم فاتل من عالمه المزيدة عليك بالعلم فاضل من عالمه المزيدة Ese ẹ̀yin àfáà Ese أهدي إليك النصيحة ẹ gbọ́ kìlọ̀ yìí مني بهذه القصيدة ẹ gbọ́ kìlọ̀ yìí tí mo fẹ́ fi ṣèkìlọ̀ fún yín kọ̀sídà yẹ bá ń gbọ́ ẹ gbọ́. ó ti dọ̀rọ̀ wọn lára pàṣírí àlámọ́ra ẹ̀ta bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ kí ó wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ àfà gbogbo tẹ́ bá pàdé lójú ọ̀nà tí ọ̀bá bá yín lára mu ẹ ṣe sùúrù. انجلت في العقيدة ọ̀dọ̀pọ̀ mi ń gírí sọ̀ tí fìlì máa ń ṣá. انجلت في المعيشة ọjọ́ sí pé ọba lórí rẹ̀ tó ń jẹ àárọ̀ oúnjẹ ọ̀sán ọ̀bátalẹ́ tí gbogbo nǹkan ò tí ì jọra wọn kọ̀dá bẹ́ẹ̀ fẹ́ra ní àgbà láti lẹ̀ kọ̀dá sọ́sẹ́ wà náà láti lẹ̀ bàbá àgbàlagbà ni bàbá rẹ̀ mẹ́tìnú wọn gbogbo àwọn àfọwọ́ wọn ni kì í ṣe pátìlẹ̀ náà ló ti dá. انجلت في المعيشة wọ́n jí ìyá débi tí wọ́n jẹ́ òun ni. انجلت في المعيشة
لكي تكون فقيها. sùúrù mọ́ bọ́rọ̀ kẹlẹ́ ní àbá wa ní koro nílò bàbá wa Sheikh Muhammad Jami máa ń koro ń jó wọ́n láwọn lọ mùrídì Sheikh Rọ́bì sí ní wọn àfa wa Sheikh Rọ́bì lówó Adébáyọ̀ lẹ́kọ̀ọ́. wọ́n gbé òyìnbó wọ́n láwọn wà á lọ mọ̀lídì lọ́tà ní bá wá ṣe wá àti kíkà pé ha agbádùn àfa dáadáa bọ́ bá wá dà ṣùgbọ́n Jami ìjà lọlé wọ́n rìn lọ. Àfa àti wọn gbádùn dáadáa alógun kó nu mọ́tò àwọn àtọmọ kí wọn ẹ̀ ṣe ń rìn rárá ni. ẹ máa fò. àwọn ẹlẹ́jẹ̀ kan sọ pé àwọn ohun tí bàbá tàjà sí àwọn ń bọ̀ wálé wọ́n ní bàbá àwọn ṣe fẹ́ràn àwọn tó ń fowó jẹ wálé kẹ̀. الله أكبر كبيرا وصبر على ما رأيت. àti àtàyè wọ́n sọ gbogbo ìyà tí wọ́n jẹ èsè pàtùmílẹ̀ àlàmàrà àìta ní gírísà tí fìlìmọ̀ ìṣà bẹ́ẹ̀ bá rí jẹ́ kẹ́ bá rí ìnira lọ́wọ́ nípa ìjẹ ìmú lónìí ẹ ṣe sùúrù mọ́nà eléyìí àsílẹ̀ ń kú àsílẹ̀ ara yín lẹ̀ ń tù ọba lọ́rí jẹ́. الله أكبر كبيرا. bàtà ẹ ló jẹ́ lókù. bàtà ẹ jẹ́ lókù. ọba lọ́rí jẹ́. لكي تكون فقيها وتصطفى بالعبادة لكي تكون فقيها وتصطفى بالعبادة. Ìdí ìtàkùn náà fàkíyà kẹ́ẹ̀tì fàkíyù. Prọfẹ̀sọ̀ Adáwó ni wọ́n ń gbé káàkiri ayé lónìí ìwé inú wọn máa ń sọ pé lọ́rin ni. ọ̀kan tó nù láìpẹ́ yìí. Ọ̀kan fún mi láìpẹ́ yìí. Ìmọ̀jírí aláró. وتصطفى بالعبادة. Wọ́n ní ìbádà, ọwọ́ ajẹ́ lẹ́sìn Ọlọ́run, ọjọ́ àwọn ẹ̀sìn Ọlọ́run làwọn àgbàlagbà tá ń kà yìí. Jọ̀kọ́ sínú ilé, ń tó ń wá káàkiri ìmú yọ̀ wá bọ̀. الله أكبر. وقد تكون أديبا. تكون أديبا وأصلا في الجريدة. وقد تكون أديبا معظما في الجريدة. في الجريدة. تكون أديبا ولدي أديب بي بروفيسور جيمبا. بروفيسور كان نينو الله أكبر. àwa ọ̀nà tó àwa la lọ́nà tó ga jù àwọn oníkéwú yà á sí tíátà Al-Masrahiyya bẹ́ẹ̀ ni. máa ṣe màsìláyé ìyàtọ̀ mú ìta àwọn anábì kọ̀ọ̀kan máa fi ṣeré àpéwò nígbà bí ń wà lẹ́nu káàkiri yìí á máa wò. لا إله إلا الله. Dòkúlẹ̀ kó pákéjì tó lò fún ìjẹ́rí èèyàn, tó lò fún kìnní èèyàn. Lo pákéjì fún kọ́ darí wa sí ẹni ó kéwúrò tún máa rẹ̀ ní kó tún máa wọ̀ báyìí. وقد تكون أديبا معظما في الجريدة. Àdìbà ó lè bára ó lè dí ajé. wọ́n ti sọ ọmọ fi معظما في الجريدة. Àtọ̀mọ́ ń fèlè jẹ̀rídà. Ẹ bá ti kiri pẹ́ àmà ní Prọfẹ̀sọ̀ Jimba ń bẹ̀ láti ilẹ̀ yìí dé tọ́tọ̀. ọmọ Ìlọrin. Ọmọ lọ́rin. Àwọn ẹbí kéwú ni Prọfẹ̀sọ̀ olóyè tẹ́kẹ̀. Kéwú ni bàbá wa gáàsì ké. aláró tẹ̀ ń sọ ìkéwú náà ni. لا إله إلا الله. Àbí kéwú ni bàbá wa Prọfẹ̀sọ̀ Hamza ké. ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ káàkiri àfọ́ àwọn nù ọba ti tọ́ bá dé Zùmùrà yà yín àfọ́ àwọn dòkó Prọfẹ̀sọ̀ Abdulsemin nù. Àìkéwúyọ̀ àwọn ọmọ àfáànù wọ́n sì ń di bàbàrà. kápadà. أواعظا في الجماعة. أوائل في الجماعة بالصادرات الزايدة. أواعظا في الجماعة بالزاجرات الرشيدة. أواعظا في الجماعة بالزاجرات الرشيدة. Olèdàfà lọ́lọ́ fún oníwàásí. Wàásí àdájọ́ àgbà wọlé ẹ̀kọ́ tí wọ́n lọ fẹ́ ní ẹ̀mọ́pìlẹ̀ yìí wọ́n ní. Wàásí oníwàásí àtàlẹ́ wọlé ẹ̀kọ́ pé ẹ̀mọ́pìlẹ̀ yìí wọ́n ní. Wàásí wọlé ẹ̀mọ́sẹ́ dáadáa wọn ni ọmọ búlọ̀ tó ní. أواعظا في الجماعة بالزاجرات الرشيدة. أواعظا في الجماعة بالزاجرات الرشيدة.
báyìí bisáàjìráàtì rọ̀ṣídà yéèṣe táwọn di kọ̀lọ̀kọ̀lọ̀ kalẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ tí ó mú bí lọ́wọ́ ní wọ́n ń lọlé àwọn àkùkọ pé ní ẹ̀dìdẹ ìmútó àṣùbà tó ṣe àkùkọ tó bá yọjú sí ṣé kọ̀ dáta. ọjẹlẹ náà الله يضاف الجماعة بزاجرات رشيدا وعمل بعلمك كيما وعمل بعلمك كيما ما في ما رسيسة في ما سيسة ونمدن إلى توفي يوبدي وعمل بعلمك كيما تلين نفسا عنيدا وعمل بعلمك كيما تلين نفسا عنيدا ما في وارد كوين يلقو توما تطوي àwọn àkàǹkọ́ ní sinmi pé kọ́lẹ̀ èèyàn fẹ́ lè mọ́ wẹ́ láwà ní ma ẹni tí wọ́n wẹ́ láwà ní ọmọ wẹ́ láwà ní rẹ̀ kí. mú tẹ́sùbà rẹ lọ́wọ́ mo lọ́wọ́ jà ní wọn fa. àmọ́ bí èèyàn tí bá tún bẹ̀rẹ̀ mi tiẹ̀ náà ẹ̀wọ̀n láti ti máa kíbò sí rẹ̀ ó dàbí ẹ̀fẹ̀ lọ́bì máa pé bẹ́ẹ̀ yẹn bá yọ kóhun ó ti sẹ́jẹ́ nísìnyí o. kò sí lọ́bì máa wí pé ẹ má yọ kóhun bẹ́ẹ̀yàn bá ẹni ọba tún yọ́gbó náà mú àbúríwèrè díẹ̀ náà kàkà. wàá níbi ọ̀rẹ́ kàkẹ́ mà tùlẹ́nu nẹ́fúsà náà ní dà wàá níbi ọ̀rẹ́ kàkẹ́ mà tùlẹ́nu nẹ́fúsà náà ní dà. wàhálà tí màá wá bẹ́ẹ̀ ni wọ́n tàbí fídí nàdá látù sí bá nàdá sí nàdọ́là ẹni bá fẹ̀sẹ̀ kakẹ́ wà á. àwọn aláìsẹ̀ náà máa kọjá ara ìṣẹ̀ náà ni ìwọ tó ń ṣe lóhùn lára àwọn àfáà pé wọ́n tún lọ nù àwọn àfáà kúkú mọ́kànlá ni wọ́n látọ̀ ká lè tó. Ìlọrin ni àyèsí iṣẹ́ ẹni tí dáwọ́ bo. àti gbé láti ilẹ̀ nísìnyí báwọn baba ńlá wa ṣe ṣayé. ọ̀gọ̀gọ̀ àmọ́ níbi ọ̀rẹ́ kàkẹ́ mà. تلين نفسا عنيدا وعمل بعلمك كيما تلين نفسا عنيدا وقل له يا إلهي يسر علي شديدا وقل له يا إلهي يسر علي شديدا وقل له يا إلهي يسر علي شديدا وقل له يا إلهي يسر علي شديدا. وقل له يا إلهي يسر علي شديدا. وقل له يا إلهي يا إلهي يسر علي شديدا. يسر علي شديدا. wọn ò nílẹ̀ ní ọlọ́run jẹ́ wọn ní gbogbo ẹni tẹ́ ẹni tí bá ti ń ṣe nǹkan kò ní ebi rẹ̀ ń pa náà ni ọlọ́run mọ́sà wá sàmọ̀nà wa lórí ẹ̀ àgbáríkọ̀ọ́lá ṣáájú ẹ̀dá Hafusat náà ọlọ́run bá kẹ́ẹ̀kẹ́ ọlọ́run bá ọlọ́run òbí rẹ̀ lójú ibi ọlọ́run gbọ́kọ̀ wọn gbà lọ́nu. bẹ́ẹ̀ ni bàbá ní bẹ́ẹ̀ ni àgbáríkọ̀ọ́lá yà ṣáájú ẹ̀dá gbogbo ọlọ́mọ́sà ọ̀rọ̀ wá ní ọ̀rọ̀ rẹ̀. àmínà. Bàbá sọ́dà ni àfẹ́ kẹ́nì kó dìde ní Mùsùlùmí kọ́ wá lóun náà wá ṣe dìbáwù fún. Màdá ní ìgbà ọ̀pọ̀lọ̀ sí bẹ́ẹ̀. Ẹ̀yin mọ́nà àwọn ọjọ́ ọjà fún yí. Wọ́n ní ẹ̀dáìtù sí lọ́ọ̀yà títí torí pọ̀ ọmọ Nàìjíríà. Àmọ́ kò dáa kí wọ́n pẹ́ káyà àkọ́lá Mùsùlùmí ọmọ Ìlọrin kan náà lọ́wọ́ adúgbò fún un. Àmọ́ tòun ti bá a ṣe wí náà, ọlọ́run tó ọjà rẹ̀ agbóhógbó wa náà ọlọ́run sí ìgbàanú rẹ̀ wò wá. àmín. Ẹgbẹ́ ẹ̀yìn abiyamọ ọlọ́run mọ́jà sọ̀kọ̀ ọmọ ọlọ́run tó nìkan kan tọ́jú ọmọ rẹ̀. àmín. Ọlọ́run ṣàánú wa. Fáńtì àwọn ẹ̀yà kan kúrú sí
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Bàbá wa Alhaji àgbà ọ̀kan, àfá àgbà ọ̀kan, àwọn tó bí bàbá Alhaji Abdulgani ẹ̀tọ́, ìyá, bàbá, 20,000 naira, ájì ẹ̀tọ́ ẹ̀dìdé, gbogbo owó tàwọn bí jíṣẹ́ gbogbo ọgbà ní Alhaji Abdulgani ẹ̀tọ́ ní, bàbá wa Alhaji àgbà ní sì bí ránṣẹ́ sí, bí wọ́n sì ń pè. Ọlọ́run dàkùn èyí táàtù sẹ́rọ̀ lẹ́yìn náà, múládà rẹ̀ bá bàbá, múládà rẹ̀ bá àfá àgbà, múládà rẹ̀ bá bàbá tí a jẹ́ àgbẹ̀gẹ̀ ní èkó tàwa wọn jáde, ìyá ń bẹ láyé mọ́sàsẹ̀ yá náà pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó wá wọlé abẹ́ mọ́tọ́rọ̀ ẹ̀kọ́ dàrú, mọ́tàlá mọ̀rí rẹ̀ ó ní gẹ́, gbogbo tí bẹ̀rẹ̀ wájú ọlọ́run mọ́sàsẹ́ fún, ó yẹ kọ̀kọ̀ gbangba ọlọ́run mọ́sàsẹ́ lé lọ́wọ́, àgbẹ̀kọ̀lá ìyàsájú ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد alájà wàsíà láti ikú tọnu bí bàbá bá débẹ̀ àti gbogbo àwọn àbúrò wọn adélé ni àbá ọmọ wa tọ́jú gbogbo àwọn ọmọ akéwò àmọ́ ayọ̀ sí àyíṣọ́ ọ̀hún kò sí sẹ́ni tí ò ní máa sọ wálé àbí olóko ọ̀wá sẹ́ni tí ò ní máa sọ délé ìyá àjàbí àdínkútọ́nù alájà wàsíà ẹ̀kú àdéhùn ẹ̀kú àná ẹ̀gbàdí àná àjẹ̀dá òní kò ní dàrú fún yín. Àpapọ̀lá ìlú àmúlọ́rí tẹ́ wà yí ọmọdé fún yín sí ni. Àṣì ní kàmí ìsáàkè kúrò aláwọ̀ àhádùn náà ni. Wọ́n wá ní 30,000 naira yìí bá sáàrù sí náà. Òun àti ilé ìyàyẹ̀ 30,000 naira fún ìwọ̀n náà. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad. Allahu samad. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. àwọn ní ká máa ṣe Bismillahirrahmanirrahim ẹyọ kọ̀ọ̀kan àtàwọn àbúrò wọn ọlọ́run má ṣàgbàgbọ́ àwọn àmín ìlàyà sáàgbẹ̀ àmín sọ́sàárì ti dé. ọlọ́run o táwọn akálùtù tó wà ní London ó ti wà ní bóyá òkókò bí báyìí ọlọ́run mọ́sà sọ dáadáa àmín tó sọ dáadáa o láwọn ọ̀yá wọn ti yẹ́ di ìtẹ̀ ìṣirò ìkòmó àmín ìṣirò àdá òmùrà náà kún lè àti hákì lọ́mọ sàbílà ọ̀fẹ́ bá wù ilé ìkan náà lọ́mọ sàbílà yẹ̀sọ́nà ó ti dáná ẹ̀rọ ọlọ́run kan wáyàwó sì fowó ránṣẹ́ 500 náà ní ọlọ́mọ́sà fún níyàwó rẹ̀ ẹ̀sẹ̀ á nínú àfá àwa ṣẹ́kọ̀ ọlọ́wọ́ wọ́n sì náwó jò ní kọ́nà bàbá Alhaji àgbà wà mẹ́ wọ́n rà wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àfá àwa ṣẹ́kọ̀ Abdulrahman ọlọ́wọ́ náà wọ́n jẹ́ láwọn rí wọ́n dàrú yóò fún yàtọ̀ tí ó máa dá sí ni alhamdulillahi rabbil alamin débi mẹ́rìnkì yóò fi kí fáfá ọlọ́wọ́ bismillahir rahmanir rahim الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين آمين أعزائي وشيخ إمام جميل الشيخ عبد الرزاق جميل لا سيعودني فأعطى ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa bàbá wa ní báyá láwọn àṣàlẹ̀ sí òní lọ parí ọlọ́run bá tẹ́wọ̀n dẹ̀ wọ́n ẹ̀lájì wa Musa dúdú
àwọn tó tẹ̀ wọ́n náà láti wọn náà fẹsẹ̀ kọ́ ẹ̀sẹ̀ parí lẹ́yìn ọlọ́run tó aṣáánú yín láti ọ̀dọ̀ aṣáájú ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run bismillahi qul huwallahu قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ẹ̀rọ ọlọ́run tí wọ́n fi sàn lọ́dọ̀ ọlọ́run fi lé lọ́wọ́ o ohun tí ká fún bẹ́ẹ̀ ọlọ́run ṣe fún o. ọlọ́run fi kan yín bá àwọn ọmọkọ́ máa ń ní ọlọ́run yà á yà wọ́n ìyàwó náà yà wọ́n ọlọ́run náà wájú ọlọ́run. ẹ̀rọ náà ká ní ẹ̀mẹ́mẹ́ ìlú Èkó. àmín. àníyàn bẹ́ẹ̀ ọlọ́run gbà àmín. ọlọ́run kẹ́wọ̀n lọ́jọ́ gbà. àmín. Insha Allah ọ̀rọ̀ alẹ́ yìí òní làwọn wà lọ́gọ̀ta bàbá oníwàásí àgbáyé ọlọ́pàá àkùkọ́rẹ́ wọn ní sùkùsà àbẹ́rẹ́ tá àwọn ṣe lọ́dọọdún òní ni wàásí alẹ́ tọ́wọ́ wá di lọ́la àásàdúrà lábàtà àwọn ọ̀la yìí kẹ́lẹ́ ni wòlímà àfáà wa ọmọ àfáà wa Sheikh Mustapha Mudiru wa lábàtà ọ̀la kàyí náà ni ọlọ́sọ̀tà fẹ́ lọ́dún ẹ̀yẹ fún wa ẹ̀yìn ìyá wa yẹn ń gbọ́ náà nù ọ́ wá sí wà lábàtà lálẹ́ yìí àpàdé àwọn àpàdé kò mọ bàbá ládé lọ́la bẹ́ẹ̀ náà la ní wàlímà ọlọ́pàá àti bàbá wa ní ọ̀pẹ́ àárín ìyá àtọ́lọ́wò ní dàrú méjèèjì dáṣe náà ọlọ́múlọ́dà ìbá àwọn oníwàásí àgbáyé òpè ní wọ́n ti kúrò wọn náà yóò dà fóun náà. bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. 30,000 oṣù lọ́sàtì náà a máa á eléyìí fún àwọn tí aláàjì sàbí ètò a máa fún àwọn ẹrú ọlọ́run tí wọ́n ti wà nílẹ̀ ní o ọlọ́run má fara ni wá o àmín olókùn sí o insha Allah ní abọ́gbàgbé ọjà lọ́la o. wọ́n ní àsìlẹ̀kẹ̀ dáṣẹ̀ ìyàwó lọ́la ọlọ́pàá àgbáríkà sí àmín 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 lọ́pàá àti náà káwọn gbàgbé ọjà lọ́la o.